A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn òṣìṣẹ́ ti fi ẹ̀hónú wọn hàn lórí bí ìjọba àpapọ̀ ṣe ń fà bí ìgbín láti mú àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù ṣẹ tí ó yọrí sí fífagilé ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀-èdè. Ẹkùn ti ìpínlẹ̀ fún àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC sọ wípé lẹ́yìn 30 oṣù kẹwàá, àwọn kò ní bẹ́sù-bẹ́gbà láti gùnlé ìyanṣẹ́lódì. Fẹ̀ẹ̀kàntẹ́lẹ̀ àwọn tí ń kó ọmọ ẹgbẹ́ jọ káàkiri orílẹ̀-èdè. Nígbà tí wọ́n ń béèrè bóyá àdéhùn Memorandum of Understanding MOU tí wọ́n bu ọwọ́ lù pẹ̀lú ìjọba tẹ́ wọn lọ́rùn. Adarí ẹ̀ka agbẹnusọ fún àjọ òṣìṣẹ́ Benson Upah sọ wípé kò tẹ́ àwọn lọ́rùn, ìjọba lè ṣe jù bẹ́ẹ̀ lọ ní kíákíá. Ó ní láìpẹ́ yìí ni àwọn fi àtẹ̀jáde ránṣẹ́ sí Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ níbi tí wọ́n ti fi ẹ̀hónú wọn hàn fún. Adarí gbogbogbò fún àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò ni wọ́n jọ bu ọwọ́ lu ìwé àdéhùn ní ọjọ́ 1 oṣù kẹwàá láti san ẹ̀ẹ́dẹ́gbèjìdínlógún (35,000 naira) fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ láti oṣù kẹsàn-án títí di ìgbà tí wọn ó fi bu ọwọ́ lu àbádòfin lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù (minimum wage). Wọ́n ṣe àdéhùn láti san owó yìí fún oṣù 6 bí wọ́n ti gba àwọn ìjọba ìpínlẹ̀ níyànjú láti ṣe bákan náà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé díẹ̀ lára àdéhùn yìí ni ìjọba mú ṣẹ. Alága àjọ olókoòwò ní ìpínlẹ̀ Ògùn Hakeem Lasisi sọ wípé ìjọba yóò ti àwọn ṣe ohun tí wọn kò fẹ́ bí wọ́n bá kọ̀ láti mú àdéhùn ṣẹ títí 30 oṣù kẹwàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Philippines ní àwọn ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ tako àwọn ará China 6 tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ikú akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Chibukem Emmanuel. Nínú ìfọ̀rọ̀wérọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ọ̀rẹ́ olóògbé yìí @Michael Ojúọlá ti sọ lánàá wípé wọ́n ti fi àwòrán àti orúkọ àwọn afurasí wọ̀nyí ránṣẹ́ sí gbogbo pápákọ̀ kí wọ́n má bàa sálọ nítorí wọ́n ṣì ń wá wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí, ó ní ẹgbẹ́ ọmọ ilẹ̀ China ni wọ́n de olóògbé yìí lẹ́nu àti ọwọ́ tí wọ́n sì nà án títí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ó ṣàlàyé síwájú sí i wípé wàhálà yìí bẹ́ sílẹ̀ láti ọjọ́ 19 oṣù kẹwàá bí Chibukem ṣe ń béèrè fún ipò fún ọ̀rẹ́bìnrin rẹ̀ tí í ṣe ọmọ orílẹ̀-èdè Philippines. Ó ní àríyànjiyàn ńlá bẹ́ sílẹ̀ láàrin olóògbé yìí, ọ̀rẹ́bìnrin rẹ̀ àti olórí iléeṣẹ́ tí òun náà jẹ́ ará ilẹ̀ Philippines. Àríyànjiyàn yìí dá lórí ẹ̀tọ́ tí ó yẹ kí ọ̀rẹ́bìnrin rẹ̀ gbà. Lẹ́yìn èyí ni ọkọ̀ méjì dé tí wọ́n sì gbé Chibukem pẹ̀lú àwáwí wípé wọ́n ń gbé e lọ àgọ́ ọlọ́pàá nítorí ó ń dààmú àdúgbò, láìmọ̀ wípé àgọ́ ọlọ́pàá kọ́ ni wọ́n gbé e lọ. Gbẹ̀yìngbẹ́yín ni wọ́n wá já a gúnlẹ̀ pẹ̀lú ọwọ́ àti ẹnu rẹ̀ ní dídè. Ilé ìwòsàn ni dókítà ti túfọ̀ wípé Chibukem ti jáláìsí bí ó ṣe délé ìwòsàn (dead on arrival). Ìròyìn jábọ̀ wípé àjọ alámòójútó ọmọ ilẹ̀ Nàìjíríà tó fìlú òkèèrè ṣebùgbé NIDCOM ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde agbẹnusọ NIDCOM Abdulrahman Balogun. Ó ní àjọ yóò gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí lórí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ aburú yìí. Nígbà tí akọ̀ròyìn kàn sí i ní àná ọjọ́ Ìṣẹ́gun, Balógun ní àwọn yóò ṣiṣẹ́ lórí ìròyìn tí àwọn bá rí kó jọ láti ọ̀dọ̀ aṣojú ilẹ̀ Nàìjíríà ní Philippines láti lè ran ìwádìí wọn lọ́wọ́, ṣùgbọ́n ní báyìí àwọn ṣì wà lẹ́nu ìwádìí. Bákan náà ni àjọ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà náà ń béèrè fún ìdájọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti rọ ìjọba àpapọ̀ láti gbégi dínà kíkó aṣọ àdìrẹ ilẹ̀ China wọ ilẹ̀ Nàìjíríà kí wọ́n sì ṣe ìtanijí sí iléeṣẹ́ okòòwò aṣọ pàápàá jùlọ ní àkókò tí ohun èlò kò sí ní àrọ́wọ́tó. Ọbásanjọ́ sọ eléyìí níbi ìṣíde 2024 Canada Trade Mission Pre-Conference tí ó wáyé ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ajé. Ọbásanjọ́ bu ẹnu àtẹ́ lu bí àwọn ará ilẹ̀ China ṣe ń ba okòòwò àdìrẹ jẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba tí wọ́n wà ní ìkàlẹ̀. Ó ní èyí ṣe àpẹẹrẹ wípé
olùpa ìṣẹ̀dálẹ̀ mọ́ ni wọ́n. Bákan náà ni ó kí ìjọba ìpínlẹ̀ Ògùn fún iṣẹ́ rẹ̀ lórí ọjà ìtòkú bí ó tilẹ̀ jẹ́ wípé èyí dára, ṣùgbọ́n ó ní èyí kò dára tó bí a kò bá ní olùrajà láti inú ọjà. Ó ní láyé àtijọ́ ni wọ́n máa ń ra aṣọ tí wọ́n fi ń ṣe àdìrẹ láti ìpínlẹ̀ Kánò, Kaduna àti Adó-Èkìtì, ṣùgbọ́n kò síyẹn mọ́. Fún ìdí èyí ni a ṣe nílò ìjọba láti bá wa sọ okòòwò àdìrẹ jí padà kí wọ́n sì ṣe ìdásílẹ̀ ibi ìkẹ́kọ̀ọ́ gboyè lórí ṣíṣe àdìrẹ. Bákan náà kí ìjọba bá wa dènà àwọn ará ilẹ̀ China kí wọ́n má ba okòòwò wa jẹ́. Kì í ṣe àdìrẹ nìkan ṣùgbọ́n gbogbo ohun tí à ń pèsè lórílẹ̀-èdè. Ọbásanjọ́ wá rọ àwọn ará ìlú láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ṣe ìgbélárugẹ okòòwò àdìrẹ, kí wọ́n ní ẹgbẹ́ kí wọ́n sì fi ìlú Abẹ́òkúta ṣe olú ìlú nítorí òun ti ṣetán láti di bàbá ìsàlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Ìgbòho ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí ọ̀jọ̀gbọ́n ẹlẹ́sìn Islam Ahmad Gumi kí ó kíyèsára lórí ẹ̀kọ́ àti èsì ọ̀rọ̀ rẹ̀. Ìgbòho ní òun kò ní lajú sílẹ̀ kí Gumi fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè. Gumi ni ó sọ wípé òun kò faramọ́ bí ẹlẹ́sìn ìgbàgbọ́ ṣe jẹ́ mínísítà bí ó ṣe ń pè fún yíyọ mínísítà agbègbè ìlú Àbújá Nyesom Wike. Ìpè yìí ń wáyé lẹ́yìn tí Wike ní ìpàdé pẹ̀lú àwọn ará ilẹ̀ Israel níbi tí wọ́n ti jíròrò lórí ààbò ìlú Àbújá. Gumi fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe yan onígbàgbọ́ ará ẹkùn gúúsù sí irúfẹ́ ipò bẹ́ẹ̀, bí ó ti sọ wípé ìjọba tó wà lóde yìí lè má ní àǹfààní sí sáà kejì, ṣùgbọ́n Ìgbòho bu ẹnu àtẹ́ lu gbólóhùn yìí. Ó ní Sheikh ń gbìyànjú àti ní àjọṣe pẹ̀lú àwọn adàlúrú lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu. Nínú àtẹ̀jáde ni Ìgbòho ti sọ wípé àwọn mọ gbogbo ọgbọ́n tí Gumi ń dá. Kí Tinubu tó dé ipò ni ó yẹ kí ó ti ṣàlàyé ìgbìyànjú rẹ̀ lórí ètò ààbò ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Bí àwọn ṣe ń tẹ̀síwájú lórí ìpòǹgbẹ wọn fún ẹ̀tọ́ ọmọnìyàn, àwọn kò lè lajú sílẹ̀ fi ààyè gba Gumi láti koná mọ́ ìgbésẹ̀ tí ó lè fa rògbòdìyàn nípasẹ̀ àìkóra-ẹni-níjàánu pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀. Ìlànà òfin ààbò ọdún 1999 kò fi ààyè gba ẹnikẹ́ni kò ní fi ṣe ipò rẹ̀ láti bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni. Ìgbòho ní àwọn kò gbè lẹ́yìn ìjọba, ṣùgbọ́n àwọn wà lára àwọn alẹ́nulọ́rọ̀ fún àkànṣe iṣẹ́ ilẹ̀ Nàìjíríà. Fún ìdí èyí, gbọ̀ngbọ̀ngbọ̀n làárọ̀ fáadití fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ ti ibi ẹ̀sìn dá wàhálà sílẹ̀. Ó ṣe pàtàkì kí olúkúlùkù jáwọ́ nínú ìgbésẹ̀ tí ó lè mú fàákájà dání kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Cross River Basi Otu ti sọ wípé ìjọba òun yóò pe àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì dókítà tí ó bá ṣì lágbára iṣẹ́ padà. Bákan náà ni ó sọ wípé kí wọ́n fi ọdún 3 kún ọdún àwọn nọ́ọ̀sì kí wọ́n tó fẹ̀yìntì. Ìpè yìí ń wáyé látàrí àdínkù dókítà àti àwọn òṣìṣẹ́ mìíràn ní ilé ìwòsàn ìjọba, pàápàá jùlọ bí àwọn òṣìṣẹ́ mìíràn yóò ṣe fẹ̀yìntì ní ìparí ọdún yìí. Kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Dókítà Henry Egbe ni ó ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn ní ìlú Calabar. Ó ní ìjọba ìpínlẹ̀ yóò ní ìpàdé pẹ̀lú àjọ òṣìṣẹ́ àti àjọ ará ìlú láti ṣe àgbéyẹ̀wò lórí ètò ìrànwọ́ fún àwọn òṣìṣẹ́ ìlera tí wọ́n fi ránṣẹ́ sí ìgbèríko bí ìjọba bá ti bu ọwọ́ lù ú. Alága fún àjọ dókítà Nigerian Medical Association (NMA) ní ìpínlẹ̀, Dókítà Felix Ashibong gbóríyìn fún ìgbésẹ̀ gómìnà bí ó ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn dókítà pẹ̀lú àyíká ìrọ̀rùn láti ṣí àwọn mìíràn lọ́kàn lórí ìgbésẹ̀ àti fi orílẹ̀-èdè sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ti yọ orúkọ olóyè Timiproye Silva kúrò nínú orúkọ àwọn olùdíje du ipò gómìnà tí ó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 11 oṣù kọkànlá ní ìpínlẹ̀ Bayelsa.
Silva tí í ṣe olùdíje láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ilé-ẹjọ́ gíga yọwọ́ rẹ̀ láwo látàrí wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti yàn án sípò. Alága àjọ elétò ìdìbò Akàwégboyè Mahmood Yakubu sọ fún àwọn adarí ẹgbẹ́ òṣèlú wípé àṣẹ àti ìdájọ́ ilé-ẹjọ́ ń mú ìfàsẹ́yìn bá wọn lórí àti tẹ ìwé ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà tí ó tún di olóṣèlú Tonto Dike ti padà fọhùn lórí ìdí tí ó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) sí All Progressives Congress (APC). Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni olùdarí obìnrin National Women Leader Dókítà Mary Alile ṣe ìgbaniwọlé fún Tonto Dike ní olú ìlú ẹgbẹ́ ní Àbújá. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí, Tonto tí í ṣe igbákejì olùdíje gómìnà fún ẹgbẹ́ òṣèlú ADC nínú ìdìbò ọdún yìí ṣàlàyé wípé òun ní ìgbàgbọ́ nínú àṣeyọrí ilẹ̀ Nàìjíríà lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni òṣèré yìí ti kọ wípé ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí a máa mú àríyànjiyàn wá sí òpin, ní èyí tí ó máa ń mú ìgbésẹ̀ yá kíákíá fún àṣeyọrí. Lẹ́yìn tí wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí láti ọ̀dọ̀ ìjọba tó wà lóde ni òun fi pinnu láti gbé ìfẹ́ ti ara sẹ́gbẹ̀ẹ́ kan, darapọ̀ láti ṣiṣẹ́ fún àǹfààní àwọn ọ̀dọ́, obìnrin àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀. Gẹ́gẹ́ bí òun ti máa ń ṣe nípasẹ̀ ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ Committee of Youth on Mobilization and Sensitization (CYMS) pẹ̀lú àjọṣepọ̀ ìjọba àpapọ̀. Dike tẹ̀síwájú wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé òun ni òun ti ní àfojúsùn fún iṣẹ́ ìlú. Ó ní kì í ṣe fún àṣeyọrí ti òun nìkan ṣùgbọ́n fún gbogbo ènìyàn kí ìrandíran lè jẹ àǹfààní rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.